wọ́n ní wọ́n tún ti gbé kan lára àwọn ẹmẹ̀wà bàbá Mohbad. Mo ló pẹ́ kán tó gbé wọn. Mo ló ṣe kí ni? Mo ní ó pẹ́ kán tó máa kó wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin wo lẹ́mọ̀ èèyàn tó ń pè ní immunizer? Ó yẹ kẹ́ mọ̀ pé òun ni forefront nínú justice for Mohbad ní side àwọn bàbá Mohbad. Òun ló jáde ń jọ sí tó sọ pé Wùmí ó ṣe kí ni? Wípé téèpù ẹ̀ nódùsù ẹ̀ leak. Òun ló jáde ń jọ sí tó sọ pé tó gbé passport Wùmí, ọmọ Wùmí tó gbé passport ẹ̀ jáde. Wọ́n ní àwọn ọlọ́pàá invite wèrè lọ́la fún questioning criminal kinní kan. Mo ní ẹgbẹ́ bàbá Mohbad. Ẹgbẹ́ bàbá Mohbad àtàwọn ẹyin ikú, ẹyin mọ́ṣúárì tó wà ní Manchester, ẹgbẹ́ gbogbo wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Kí ló dé ná? Kí ló dé gọgọgọgọ ná? Àti lọ́ọ̀yà barista ojú àlà tó jẹ́ pé orí TikTok ló ti ń ṣe barista, kò rí ilé ẹjọ́ ti ṣe barista, kán gbé yẹn náà tó sọ pé Wùmí níbi 10 NIN. Kí ló dé ná? Ọ̀dẹ̀ wọn sọ pé òun ò tí wà invited pẹ̀lú pólíìsì rí o, òun ò tí ì ṣe nǹkan kan tó ń wá invited pẹ̀lú pólíìsì rí o, ó pẹ́ kán tó gbé yín. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe fún Wùmí yẹn kí ló ń pè? Ó ní ọ̀rọ̀ ìlú lòun sọ, ọ̀rọ̀ ìlú ẹ̀ kọ́ o, nobody cares about ọ̀rọ̀ ìlú ẹ̀. Nǹkan tó ti ṣe fọ́mọ Wùmí, kẹ́ gbé wọn, kẹ́ gbé bàbá Mohbad. Kẹ́ gbé wọn, kẹ́ gbé bàbá Mohbad. Bàbá Mohbad ló ń fún àwọn wèrè yìí ní opportunity láti máa búlì ọmọ Wùmí 3 years and counting. Torí Ọlọ́run, 3 years a single ọmọ kékeré mà ní ọmọ Wùmí, ẹ gbàgbé o. Gbogbo ala nírú èjì ẹ̀ sínú ilé. Kí ló dé ná? Mo dẹ̀ máa ń sọ kinní kan lórí social media. Mo ní I'm not even worried about anything you have to say. But ta nínú yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn, ẹ̀yin justice for Mohbad in baba Mohbad side, ta nínú yín ló ní proof ẹyọ kan against Wùmí? Ta nínú yín ló wà nulẹ̀ tó jẹ́ pé tó bá mú yín dé court lẹ́nìí, ẹ máa rí ẹ̀rí gbé jáde pé Wùmí ló pa Mohbad? Kò sí o, ẹ̀yin èèyàn mi. Kò sí o, gbogbo nǹkan tó ń sọ yìí torí pé kí ni content creation náà ń pè o. Content creation ni wọ́n ń pè o. Kò sínú wọn tó ní any evidence against ọmọ Wùmí. Kí ló dé ná? Kí ló dé ná? Kí ló dé ná? Enough is enough. Ó pẹ́ kí commissioner of police tó pè yín fún questioning. Ó yẹ kó tí yín mọ́lẹ̀ ní kọ́ má sẹ́ anybody tó máa gba bẹ́ẹ̀lì yín. Ẹ̀yin ìka yìí. Ẹ̀ẹ́dẹ̀ mọ́ Mohbad ìgbà tó wà ní ayé, kò mọ gbogbo yín o, gbogbo yín tẹ́ ẹgbẹ́ inú wáyì. Ọmọ Wùmí ló dúró tì ìgbà tó wà ní ayé o. Kò mọ̀ yín rí o, mọ́ ẹ̀ rí sójú o. Tẹ́ bá ti ẹ̀ rí sójú, kò ní personal relationship pẹ̀lú yín. Ó kú tán torí monetization. Ẹ wá bẹ̀rẹ̀ sí ń búlì ìyàwó ẹ̀ ń búlì ọmọ ẹ̀ ń bú. Kí ló dé? Ó pẹ́, Wùmí ló yẹ kó jẹ́ kó gbé ẹ̀ ó pẹ́. Ṣebí inú ìwà àti ẹ̀yin ikú, ṣebí inú yín jọ máa ń dùn ní tẹ́ máa pín wèrè ṣe láàrin ara yín. Ẹ̀yin ikú tó ń tì yín bíbà tó bá ṣe fídíò tó máa ṣe ẹ̀, tó bá ṣe fídíò máa ṣe, ṣebí ẹ̀yin ikú òun ní ìbáyìí kò lè dé náà ìjà o. Òun náà fara ẹ̀ gan ní petition tó ti kọ against ẹ̀, tí odidi ọba tó lọ parọ́ mọ́, tó sọ pé ọmọ Wùmí ń dówó kábíyèsí. Ó ti ní petition tó ti kọ against ẹ̀, tó wá ń jáde tó wá ń sọ pé irọ́ ló ń pa. Just look at these people, they don't have life. Àwọn ló dé máa sọ̀rọ̀ pé àwọn ṣe kinní kan, they are not fighting for anything, they are fighting for their pocket. Ẹ gbàgbé àtijọ́ àti mú ló ń bá kiri. Bukky ò ní nǹkan kan tó wá jà fún. Ó mọ̀ pé òun ò lè fún yín ní nǹkan kan, kò lè fún yín nǹkan kan. Ẹ̀rí tó da gbogbo ẹ̀rú ni lẹ́yìn ìgbà tó ti ṣe àpapín owó. Owó ẹ̀bẹ̀ ló jọ gbogbo wọn lójú. Owó wọ́n mọ̀ pé owó lè. Kí ló dé tó jẹ́ pé bí Bukky ṣe dénú justice for Mohbad, ó lé gbogbo àwọn tó ń ṣe justice for Mohbad kúrò ní. Torí pé kí ni? Ó fẹ́ dá nìkan gbowó yẹn. Gbogbo àwọn tó ti ń ṣe kó tó dé ló lé dànù tó ní wọn ò mọ̀ ṣe mọ́. Ṣé kò yẹ kó ti yé yín pé pattern ni? Wọ́n ti wá ń kó yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan, bó ṣe wọ́n máa ṣàyín lẹ́yọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Tẹ́ bá sọ pé ọmọ yẹn ò ní nísinmi.
Do you know what it takes to take care of a child without a husband at a young age? With constant bullying every day. Tẹ́ bá dórí TikTok, ọmọ wù mí, tẹ́pẹ́tẹ́pẹ́, lójoojúmọ́ ṣe fẹ́ pa ni. Lójoojúmọ́. Kí ló dé gan-an? Bẹ́ẹ̀ dẹ̀ ṣe pọ̀ tó, ẹ lè mú evidence ẹyọ kan jáde báyìí pé Wùmí ló pa Mohbad. Evidence ẹyọ kan. Ẹ ti pọ̀ jù kẹ́ má lè ní evidence ẹyọ kan. Gbogbo yín ò sí inú ilé ọjọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ o. Ẹ mọ Mohbad ẹ bá sọ̀rọ̀ lórí fóònù rí o. Ẹ dẹ̀ mú ìyàwó ẹ̀. Nǹkan ẹyọ kan tọmọkùnrin yẹn fi ilẹ̀ sílé ayé. Ẹ dẹ̀ mú ẹ dẹ̀ búlí ọmọ yẹn rúrúrú. Ó mà ṣe ó ṣe lómi lára díẹ̀ ń sìn mà ní. Ọmọ yẹn kékékékéké ó rúrúrú kí ló dé? Ó dẹ̀ ní ọmọ kékeré lọ́wọ́. Kí ni mọ́ǹtì máa ní Liam wà nígbà tí bàbá ẹ̀ kú? Ẹ búlì ìyá, ẹ búlì ọmọ. Wọ́n wá ní wọ́n ṣàyìn lẹ́yọ̀kan. Ó pẹ́ kan tó ṣàyìn. Gbogbo yín pátápátá náà máa ṣà. Ẹ̀wọ̀n lẹ́ máa fi lò gbà. Búkì, wọ́n lòun sọ kó fẹ́ lọ Nàìjíríà. Ó jẹ́ má lọ. Ó jẹ́ má lọ because ẹ̀wọ̀n náà wọ̀tá. Kó ra dúró síbi tó wà bẹ́yẹn. Torí o ti bá yàrá ẹ jẹ́. Gbogbo property tó ní sílẹ̀, ó jẹ́ ta gbogbo ẹ̀. Ẹ̀yin ìka ọ̀dájú yìí. Wọ́n pàtẹ ara wọn sórí TikTok àtọkùnrin àtobìnrin. Ọ̀rọ̀ ọmọ Wùmí náà máa sọ lójoojúmọ́ ẹ sì máa mọ̀ kó wọn ò níṣẹ́. Wọ́n pàtẹ ara wọn. Wọ́n pàtẹ ètè sórí TikTok. Àti bọ̀dá Yọ̀mí tó ti forí gbálẹ̀ yẹn. Òun lọ́mọ o, ó lọ́mọ tiẹ̀ o. Kò mọ ibi tọ́mọ ẹ̀ wà kó tọ́jú ọmọ ẹ̀ o. Òun lọ́mọ o. Èèyàn tó yẹ kó mú fún child neglect. Òun ní ọmọ ọkùnrin kò tọ́jú ẹ̀ o. Tó ń wá justice kiri. Àwọn aláìníṣẹ́ gbogbo. Ẹ lọ́wọ́ gbogbo wọn kò sílẹ̀ tó níṣẹ́ lọ́wọ́ wọn nu wọn. Bàbá ọmọ wà láyé, ìyá ẹ̀ wà láyé, àwọn àbúrò ẹ̀ wà láyé, ìyàwó ẹ̀ wà láyé. Kí ni tiyín inú ayé Mohbad? Tí ó bá ṣe pé ó ní nǹkan tẹ́ ń gbà ń bẹ. Ẹ̀ẹ́dì tí Yọ̀mí mú gbé ta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó ní wọn ò lè gbélé ìlérí lórí òun fi iṣẹ́ òun lẹ̀. Ta ló rán wèrè iṣẹ́ kó fi iṣẹ́ ẹ̀ lẹ̀? Gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan náà máa ṣà. Yọ̀mí ṣọ̀bọ̀ pé ó ti ń lo AI sí. Ó mọ̀ pé ó ti fẹ́ òun tamper with ẹjọ́ yẹn. Òun lo AI, òun position Mohbad sẹ́nu staircase. Tí ó wá ṣe pé orí gbogbo yín ti burú papọ̀ ni. Òun lo AI. Just imagine. Useless, jobless set of people. Only commissioner of police invite him. Ó pẹ́ kó tó invite. Ó pẹ́ kó tó invite. Gbé ẹ lọ manipulate nude oní nude ẹ gbórí Wùmí sí ẹ gbé jáde so that they will bully her more. Kí ló dé ṣẹ́nu justice náà nìyẹn ni. Ó mú passport ẹ̀mí ìmọ̀bí tẹ́tí ló ń tọpinpin personal property ọmọ lọ́mọ. Ó mú passport ẹ̀ ó post ẹ̀ online. Ṣẹ́nu justice náà nìyẹn ni. Àbí lọ́ọ̀yà Tẹ́mù yẹn barrister Tẹ́mù tó wá tó ń sọ pé yẹn Wùmí ní NIN bí méje. Ṣẹ́nu justice náà nìyẹn. Ṣé NIN ló pa Mohbad ni. You can see that these people, they are just after the gifts. Tẹ́ mama fún wọn lórí TikTok. They are not doing any justice. Owó tó ń rí gbà ń bẹ̀ ni àti Yọ̀mí coins tẹ́ ń fún ló jẹ́ kó sì dúró torí pé bó ṣe wà yẹn kò lè ṣiṣẹ́ ọ̀lẹ́ni. Boko Haram náà the same thing. Bàbá Mohbad náà àtijọ́ àtimú ló ń wá káàkiri. Gbọ́ voice note tí bàbá Mohbad rí nísinsìnyí. She is looking for a way to force ìyá Mohbad to come and join him so that wọ́n á jọ fi kíni wọ́n á jọ tackle Wùmí. Ó ní ẹ ṣèbí tí bá gba gbogbo ẹ̀ náà ṣèbájọ́ máa pín ni. It's all about monetary gain to these people. They don't care about the wife or the son. Mohbad kọ́ ló lọ́mọ, Mohbad kọ́ ló mọ lọ́mọ, ìyàwó ẹ̀ kọ́ nìyẹn ni. Àbọ̀ nǹkan ló tún níyàwó. Òun kọ́ ló níyàwó. Àbọ̀ òun àti ìyàwó ò jọ gbé kó tó di pé nǹkan tó ṣẹlẹ̀. Kì í ṣe inú ilé kan náà wà. Ó deny fún yín rí. Ṣó deny fún yín rí. Ẹ̀yin ìka ọ̀bàyéjẹ́ yìí. Ṣé fẹ́ pọmọ lọ́mọ ni? Wọ́n á ní wọ́n invite yín, wọ́n ń gbé yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan, wọ́n ṣe ní gbé yín. Wùmí gan ti fún ara ẹ̀ tiẹ̀ ti sọ pé wọ́n ojú ẹ̀jẹ̀ ní gbogbo yín lẹ́ máa ṣe gbogbo nǹkan tẹ́ sọ. You will pay for it. Tó bá sùn ẹ ní jẹ́ kó sùn. Tó bá ṣiṣẹ́ ṣé ó yẹ kó fi ṣe fíìmù? Ṣé ó yẹ kó fi ṣe fíìmù? Kò ṣe yẹ kó fi ṣe fíìmù kò ní ṣiṣẹ́ ni.
ọmọ yẹn látijọ́ tí kinní yẹn ti ṣẹlẹ̀ let interesting life ẹ̀ tó ń kó kiri ẹ̀rù ń bà á ni tó ń ronú defamation upon defamation. olóṣì tó parọ́ fún wa pé Wùmí bímọ fún Elégùṣì òun náà ló tún jáde sí tó sọ pé òun parọ́ just imagine ìyẹn Boko Haram. Everything you've said about that bó ti ẹ̀gbọ́n tó sọ pé Wùmí petition baba Mohbad bó sùn baba Mohbad 100 million gbogbo owó tẹ gbà tẹ parọ́ mọ́ orúkọ ọmọ yẹn tẹ fi gbà gbogbo yín lẹ máa sọ tó bá mú baba Mohbad àwọn tó kù máa jáde ẹ mú baba Mohbad dáadáa mi ò mọ nǹkan tó máa ń ṣe wọn ẹ̀rí yín dà you don't have a proof and if there's no proof there's nothing you don't have a proof. If you don't have a proof, you cannot be defaming somebody. You cannot be bullying somebody. Take your proof to court. Ojoojúmọ́ lẹ lọ court tẹ́ lọ ń ṣe TikTok ń bẹ́ẹ̀. Tẹ́ ń ṣe interview. Take your proof to court. If you have any proof against Ọmọwùmí. Ó ti ń ṣàyìn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó tó bẹ́ẹ̀ kó ṣa gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Mi ò mọ nǹkan tó máa ń ṣe yín. Nǹkan tó dẹ̀ máa ń ṣe most of these known entities ni pé wọ́n fẹ́ fara wé very dark man. Immunizer yìí ṣe báyìí. Bó ṣe wà yẹn sì very dark man ló fẹ́ fara wé o. Jẹ́ǹdẹ̀ wá jẹ́ǹdẹ̀ sí. Very dark man ní kíni? Ó ní government backing ẹ gbàgbé. Ó dàbẹ̀ pé kéèyàn lọ máa fi ara wé Ìgbòho. Ìgbòho ní Tinubu's backing. Very dark man ṣiṣẹ́ fún ìjọba ẹ gbàgbé gbogbo ilé tó ń sọ tó ń ṣe ẹ rí pé ọjọ́ tó fẹ́ yìnbọn pa àwọn ràtẹ́ ẹ rí pé òun náà kọ́kọ́ mú kúrò ńbẹ̀ bó ṣe mú kúrò ńbẹ̀ báyìí náà ju kinní sáwọn tó kù. Ó ní bákìn ìjọba ẹ̀yin ò ní bákìn ìjọba so kò sẹ́nibọ̀dì tó ń bọ̀ wájà òun kọ́ fún ara ẹ̀gbọ́n ìjọ tó kọ́kọ́ fẹ́ gbé ní GT ẹ rí bó ṣe gbé tó gbé tó ṣojú ẹ̀ yamayama ó ní nǹkan tó lọ sáyìn lọ́dọ̀ wọn bẹ́yẹn ó lójú nǹkan tó lè ṣe bó ṣe wà yẹn. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí tó nǹkan kan who is going to fight for you tó bá gbé ẹ tó tí ẹ mọ́lé tó ṣẹ wọn gbé. Ìka tẹ̀ tí wàá kúnnu yín ju nǹkan tó tiẹ̀ bí mi inú nìyẹn. Bẹ́ẹ̀ láti máa sọ̀rọ̀ a ní wọ́n ní Wùmí ló pa Mohbad ọ̀rọ̀ àpọ̀dà tó ń sọ nìyẹn o. Yọ̀mí sọ pé ó ti ṣubú ni Kàrímọ́ sọ pé ó gún lọ́rùn ni bàbá Mohbad sọ pé àlè ẹ̀ ló pa nísìnyí wọ́n tún sọ pé Ìyábọ̀ ló pa Mohbad èèyàn mélòó yáwọn ní ikú gan ni Mohbad ikú gan wáyé kò yèèyàn ṣebí ikú kan ló máa ń pààyàn. Wọ́n sọ pé Ìyábọ̀ ló tún pa Mohbad just imagine how daft these people are. Wọ́n daft gan wọ́n gọ̀ gan o kì í ṣeré o wọ́n gọ̀ gan o kì í dẹ́ ṣe pé wọ́n gọ̀ náà wọ́n rí pé àwọn èèyàn the masses are stupid so they are not looking for ways to ṣe kíni to extort them extortion lélẹ́yìí. Wọ́n mọ̀ pé àwọn èèyàn kì í fi ọpọlọ wọn ronú pé something is just not right. They are not looking for ways to be extorting them pé ẹni tó bá gọ̀ ló máa gbégun nù. Nǹkan tó ń ṣe nìyẹn náà. Ẹ máa gbọ́ this is from Aṣẹ́wó blog. The only person that truly and passionately cares and fought for Mohbad is Ìyábọ̀. Bẹ́ẹ̀ ni we saw it from the day one. Ṣebí Bukky fúnra rẹ̀ gan sọ when other celebrity tó ń sá sẹ́yìn tí ò sí nǹkan tó kàn you know the celebrity they know they interfere in anything táyé yín ò bá bàjẹ́ wọn bá ìkó gbogbo yín tán they know they interfere wọn bá ìpa yín tán àwọn celebrity ò kì í down but Ìyábọ̀ will go she will be the one òun nìkan ní gbogbo èèyàn send the questions because they don't have answers and they cannot get to where Mohbad is or they cannot get to Mohbad's kidney so people have questions. Ìyábọ̀ was the one that can connect from inside and outside. Reassuring them that everything will be settled. We are going to the police. They will assume Mohbad's body. We have talked to the commissioner of police. Calm down. She was the one calming people down that time. She fought for that boy when he passed. Everybody saw it. But torí pé olè tẹ́ fẹ́ jà, jìbìtì tẹ́ fẹ́ lù. You change all the narrative. You turn out to be the person. Mo tẹ̀ wọ́n pé báwo ni Ìyábọ̀ ṣe pa Mohbad? I don't understand how. Báwo ló ṣe pa Mohbad? Ó ní all the olórí burúkú
All the olórí burúkú orders from the get-go and fighting for Naira Marley, hiding under justice for Mohbad from very, very dark maggot, Comfy TV, Eyin Jamiloko Je, Highlander, and so on and so forth. This is why till now, despite Iyabo Ojo has stepped away for 2 years now, you or Alayebaje fraudulent J4M cannot recover from her great impact. You continue to bully and throw her because she makes more impact than any one of you. Let's be frank. Láti jọ́ táwọn people ti ń fight. Ẹ jọ̀ọ́. Láti jọ́ tó sọ pé tó ti gbowó, tá ń dáwó, tá ń dá gbogbo ẹ̀. Tí Bukky fi Ọlọ́run ṣe kinní fún wa. Ṣé a rí justice? VDM sọ fún wa, content creator, wípé òun gbé WhatsApp bọ̀ gbogbo àṣírí ṣe mọ̀ pé kó tó gbé WhatsApp yẹn wá ó ń yin fún wa àṣẹ òun á fi wá create content wípé gbogbo àṣírí ó ti wà lọ́wọ́ òun àṣírí máa tú gbogbo wa bá ganu sí every day or every 2 days kan ló ń post yẹn gbogbo wa ganu sí ó make owó wọ́n ní for one post ó máa make over $1,000 for one post ó máa make ìyẹn tí ò bá wọ bíi 2,000 àbí 3,000 pé for one post nígbà tó sọ pé òun ní WhatsApp group WhatsApp tó ń gbé WhatsApp bọ̀ yẹn àṣẹ kan tẹ ẹ mọ adúrú post tó ṣe àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibo ló já sí. Bukky gbowó wọ́n gbowó sáàni wọ́n gbowó lọ́ọ̀yà wọ́n gbowó autopsy toxicology kò sówó tán gbà owó tí bàbá Mohbad gan fi ṣe tírísọ̀m gan wọ́n fẹ́ẹ́ gbà lọ́wọ́ wa tó fọlọ́run ṣe ìbúra ṣe fi bàbá ẹ kí bàbá òun ṣọ́kú lọ́nà ọ̀run àti àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibo ló já sí. It's all about money to these people. Lọ́yà Temu barrister Temu yẹn tó wá ń sọ pé Wunmi have 6 NIN ẹ sọ fún pé ṣé NIN ló pa Mohbad ni àbí bọ́dà kí lórúkọ ẹ̀ bọ́dà Yomi tó sọ pé òun fi iṣẹ́ òun lẹ̀ tóun wá jókòó ti dọ́jọ́ sí òun tó ń lo AI tó fi ń edit Mohbad sábẹ́ staircase tó ń fi fake blood sí ẹjọ́ ibo ló gbé wa dé. ọkàn kígbe Ìyábọ̀ Òjó ń kígbe Wùmí kígbe gbogbo ẹ kó sì lọ kẹ lọ wá kẹ fún wa ní evidence ẹyọ kan kẹ kó sì lọ kẹ fún wa ní one single evidence. That's all we need. We are not dragging you or anything, but it's good if you guys don't have any evidence photoshopping Wùmí's head sórí ẹyọ kan tí noodles ẹ leak and bringing out our international passport putting her every day online without any evidence. Ẹ ti pọ̀jù kẹ má lè rí evidence ẹyọ kan ẹ kàn ń pariwo ẹ kàn ń ṣe yàmàyàmà ni. Ó dáa bó ṣe ń pick yín up lẹ́yọ̀ kọ̀ọ̀kan bó ṣe ń pick yín up gan kó máa sùn yín ni 100 billion ló yẹ kó máa gbà kí ló dé náà ó ga o. I am so happy that they picked one of them. Wọ́n ní yẹn lọ sí ọ̀dọ̀ commissioner wọ́n invite ẹ̀ of course ó yẹ kó invite yín náà. It's enough. If you don't have any evidence then keep your mouth shut. Kí ẹ ṣe lost ẹ kí n ṣe lọ́ọ̀yà ẹ ṣe nǹkan kan. If you have evidence go to court ẹ ṣáà lọ court ẹ lọ máa ń ṣe TikTok live ẹ fi ń gba coins ẹ fi ń gba gifts. Take your evidence to court. Ó lágbára o.